hallelujah. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀mí Ọlọ́run gba ẹnu wọn sọ ni mo fẹ́ ká gba àdúrà tí Ọlọ́run fún mi ní àṣálẹ́ yìí. Ìgbà tí mo débí báyìí ẹ̀mí Ọlọ́run mú mi lọ sí ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kẹrìndínláàádọ́ta John 1:46. Ó ní John 1:46. Nathanael sì wí fún pé ohun rere kan a lè ti Násárẹ́tì jáde. Fílípì wí fún pé wá wò ó. Hallelujah. Hallelujah. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa. Jésù. Ayaba. Gbogbo situation tí ayé lè rí tó máa sọ pé ṣé ohun rere kan lè ti bí bàjá. Ayé ẹlòmíì wà, ìgbéyàwó ẹlòmíì wà, okòwò ẹlòmíì wà, ìdáwọ́lé ẹlòmíì wà. Ayé ti sọ̀rọ̀ ìtínú. Àwa kan tá ní kan, àwa kan ti sọ̀rọ̀ ìtínú. Pé jẹ́ ohun rere kan tó lè ti bí bàjá dé wa. Mo fẹ́ ká sọ fún Ọlọ́run. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ Násárẹ́tì Ọlọ́run ti kọ ohun rere mọ́ lábẹ́rẹ́ ṣùgbọ́n kò fara hàn. Ó ti wá di òwe. Ó ti wá di òwe. Ẹ jẹ́ ká gba àdúrà yìí bó tẹ̀ jẹ́ gbólóhùn kan. Ṣé mo ní Lúùkù orí kejì ó ní ó sì ṣe Lúùkù orí kejì ẹjọ́ náà bínú mi Yorùbá báyìí fún mi sí lórí mi. Luke chapter 2 from verse 1. Ní ìjọ kẹta sí àṣẹ ìgbéyàwó kan ní Kánà àti Gálílì. No, Luke. Ó sì ṣe bí ọjọ́ wọn ni. Ó sì ṣe bí ọjọ́ wọn nígbà tí Màríà lóyún. Ó wà ní Násárẹ́tì. Ṣùgbọ́n ibi tó yẹ kó bímọ sí Bethlehem. Ṣùgbọ́n àti Násárẹ́tì yẹn ni ohun rere yẹn ti wá sí Bethlehem. Ṣùgbọ́n tí kì bá ṣe pé lójijì ó kàn sọ sí ọkàn Augustus pé ẹ jẹ́ kán ká ẹni ṣe mọ̀ pé àkọsílẹ̀ pé ohun rere máa ti Násárẹ́tì jáde wá sí Bethlehem ní màmá àfihàn. Mo fẹ́ ká sọ fún Ọlọ́run ìṣẹ̀lẹ̀ tó yẹ kó ṣẹlẹ̀ tí òwe burúkú á fi wá sókun nínú ayé mi. Ẹni tó yẹ kó gbé ìgbésẹ̀ tí ìgbésẹ̀ yẹn máa jẹ́ kí òwe burúkú inú ẹbí mi kó dópin. Kí ló jẹ́ kó sọ sí lọ́kàn pé ẹ lọ kànìyàn pàtó kú díẹ̀ tí Màríà máa bímọ. Kí ni ò jẹ́ kó sọ pé kọ́ kànìyàn lọ́dún tó kọjá? Kí ni ò jẹ́ kó sọ pé kọ́ kànìyàn lọ́dún tó ń bọ̀? Ṣùgbọ́n àkókò pé kí ohun rere ti Násárẹ́tì jáde wá sí Bethlehem èyí ti pé. Wọ́n lè jókòó sí Násárẹ́tì bẹ́ẹ̀ orí fẹ́ jáde tibẹ̀ wá. Ọlọ́run wá fi sí ẹnìkan lọ́kàn pé pa àṣẹ báyìí. Àṣẹ tó pa yẹn òun ló wá jẹ́ kí Joseph dìde láti Násárẹ́tì máa lọ sí Bethlehem. Mo fẹ́ ká gbàdúrà ìṣẹ̀lẹ̀ tó yẹ kó ṣẹlẹ̀ tá bá máa di mọ́lóníà òjijì nǹkan kan ló máa ṣẹlẹ̀. Ó lè jẹ́ àṣẹ kan látẹnu aláṣẹ kan, ó lè jẹ́ decision kan látọ̀dọ̀ ẹnìkan. Mo fẹ́ ká gbàdúrà. Ọlọ́run sọ fún mi lọ́jọ́ kan ó ní èmi lọ́lọ́run tó máa ń torí nǹkan ṣe nǹkan. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run bí àwọn bàbá ṣe ń sọ ọ̀rọ̀ yẹn. Ṣé àkókò ń wọ iPad mi ń bíbà láti mi jókòó sí pípẹ́ Ọlọ́run fún mi ní scripture yìí láti gbàdúrà lálẹ́. Mo fẹ́ ká pe orúkọ Jésù lẹ́ẹ̀kan pẹ̀lú ẹ̀mí ìgbàgbọ́. Àdúrà ń gbà. Àdúrà máa ń gbà. Ká pe orúkọ Ọlọ́run lẹ́ẹ̀kan, orúkọ Jésù Kristi lẹ́ẹ̀kan pé Ọlọ́run gbogbo ìṣẹ̀lẹ̀ tó yẹ kó ṣẹlẹ̀
tí òwe àfidópin nínú ayé wa ní orúkọ Jésù bá ṣe ń gbàdúrà Olúwa jẹ́ ó máa ṣẹlẹ̀ ó yá àdúrà. Olúwa jẹ́ ó ṣẹlẹ̀, Olúwa jẹ́ ó fara, 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 Olúwa jẹ́ ó ṣẹlẹ̀. Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká gbà lẹ́ẹ̀kan sí i. Nǹkan kan ló máa ṣẹlẹ̀ tí nǹkan kan á fi ṣẹlẹ̀ tí nǹkan kan á fi ṣẹlẹ̀ tó fi máa kàn wá. Bí omi tó ń rúbọ̀ ni. Mo fẹ́ ká sọ fún Ọlọ́run ẹnikẹ́ni tó yẹ kó gbé ìgbésẹ̀, ẹnikẹ́ni tó yẹ kó pàṣẹ, ẹnikẹ́ni tó yẹ kó dìde láti rú ìyanu ayé mi sókè. Olúwa bí mo ṣe gbà àdúrà báyìí Ọlọ́run ẹ fọwọ́ tọ́ wọn ló kọ́ ayé. Ìgbésẹ̀ tó yẹ kó Olúwa ẹ tì wọ́n gbé ṣẹ́mọ̀ tọ́lọ́run bá ń tìyàn. Tọ́lọ́run bá máa ń tìyàn. Ọkùnrin kan àti ìyàwó ẹ̀ wọ́n win visa lottery. Wọ́n wá sí Amẹ́ríkà, wọ́n wá sí church wa. Ṣèlú àgbẹ̀ kankan ń tì mí, tó ń tì mí gbọ̀ngàn tí mi tẹ̀ mọ́kàn tó ń tì mí. Wọ́n dé agbémọ́tò fún wọn. Àdéhùn máa gbé nínú lọ́dọ̀ mẹ́mbà kan. Mo gbọ́ pé wọ́n náà jẹ gbèsè sílé kí wọ́n yáwó èlé láti fi ra tíkẹ́ẹ̀tì. Mo ní èlò ni wọ́n ní $2,000. Mo ní kan fún wọn. Wọ́n lẹ́nìkan tún pè pé wọ́n tún jẹ owó. Mo ní èlò ni wọ́n ní $1,000. Mo ní kan lọ fún wọn. Ìgbà yẹn mo ní kí ló ń tì mí? Mo ní kí ọmọ ń tì mí o. Mo ní ká ṣerú ẹ̀mí fẹ́nikẹ́ni. Mo ní kí nǹkan ń tì mí, nǹkan ń tì mí. So wọ́n á lọ pè wọ́n mo ní. Ẹ sọ sítórì ara yín fún mi náà. Orí nǹkan ń tì mí. Tí mo ṣe gbàgbàgbàgbà. So ọkàn yẹn ìyẹn ò tiẹ̀ mọ Jésù títí wọ́n ní kìnní ló ń ṣe kìnní díje ló ń ṣe kìnní. Wọ́n ní ìyàwó pé for the past 1.5 years wọ́n ń kọ́ ṣọ́ọ̀ṣì wọn ní ìlú wọn kó tó kúrò wẹ̀. Olọ́run sọ fún gbogbo sálárì o tó ń bá ti ń gbà lóṣooṣù ó máa kọ́ ṣọ́ọ̀ṣì. For 1.5 years. Sálárì ẹ lè máa pọ̀ ẹ gbogbo ẹ pátápátá lóko fọdún kan àbọ̀ mo ní no wonder ìkọ̀kọ̀ tì mí sẹ́yìn ìkọ̀kọ̀ tì mí eléyìí ló ń ṣojú lásán. Ẹ jẹ́ ká sọ fún ọ gbogbo àwọn tó náà bá fẹ́ tì Ọlọ́run kò tì torí tiwa Ọlọ́run ló ti Augustus ó yá pàṣẹ pé wọ́n kàní pàṣẹ kàní nígbà tó kù díẹ̀ bẹ́ẹ̀ ni kó kù bí ọjọ́ mélòó kan fi Mary bímọ ní làṣẹ yẹn jáde mo rere yẹn wá gbéra láti Násárẹ́tì ó jẹ́ lọ fara wọn ní Násárẹ́tì ló ti jáde torí kò tiẹ̀ yé wọn ìgbà tó débẹ̀ tó bímọ kò sẹ́ni tó mọ̀ pé kankan ṣẹlẹ̀ àgbà táwọn amòye ń dé àwọn áńgẹ́lì wa ń fara hàn gbogbo ẹ̀ wá ń ṣẹlẹ̀ wọ́n ní bolóbìnrin yẹn ti wá wọ́n ní Násárẹ́tì náà ti wá wọ́n mọ̀ wálé wákàlẹ̀ ni ẹ jẹ́ ká sọ fún un náà ẹnikẹ́ni ohunkóhun ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tó yẹ kó ṣẹlẹ̀ kí òwe ayé mi kó paradà Olúwa ẹ tì wọ́n dìde ẹ ti rú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dìde ẹ jẹ́ orúkọ Jésù lẹ́kọ̀ọ́ kábẹ̀rẹ̀ sí gbàdúrà ó yẹ àdúrà ní orúkọ Jésù ohunkóhun tó yẹ kó ṣẹlẹ̀ ẹnikẹ́ni tó yẹ kó dìde ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tó yẹ ká gbé àṣẹ tó yẹ kó jáde láti ìlú òkèlè ní lórílẹ̀-èdè ní ní orúkọ Jésù ní òru ìbáṣẹ́ gbàdúrà ẹni tó yẹ kó gbé ìgbésẹ̀ Olúwa ẹ tì láti gbé ẹni tó yẹ kó pàṣẹ Olúwa ẹ tì láti pàṣẹ ẹni tó yẹ kó sọ̀rọ̀ Olúwa ẹ tì láti sọ̀rọ̀ ẹni tó yẹ kó
finally ẹ jẹ́ ká gbà lẹ́ẹ̀kan sí finally ìgbà tá a fẹ́ ra ṣọ́ọ̀ṣì wa níbi tá a wà yìí that was 13 years ago lójijì la rí pé ibi tá a wà a mọ̀ pé wọ́n ní tábà fẹ́ rìn ní òǹkà fún wọn ní notice oṣù mẹ́ta àwa ò ká ní dáadáa fine print ìgbà tó kóṣù méjì la lọ sọ pé a fẹ́ rìn ní àwọn ẹlòmíì ti gbà ẹlòmíì ti gbà kẹlòmíì yẹn ó nígbà tó ti kóṣù mẹ́ta yẹn tí wọ́n gbọ́ tá àsọpá fẹ́ rìn ní ìyàwó ti advertise ẹlòmíì ti gbà àwọn kan dúró oṣù méjì ká jáde kí wọ́n kó síbẹ̀ ní kò wá síbi tá a lè kó síbi tá a máa lọ ẹ fetí sí testimony kẹlẹ fi gbàdúrà ibi tá a wà yìí ibi tí Jubilee wà yìí àwa rí bẹ́ẹ̀ wọn náà máa tà ní 1 million wọn á ń kà lọ mú 200,000 wa báńkì ní ká mú 200,000 wa wọn á fún wa ní 800 sí pé àlẹ ní 200,000 20,000 la ní sí so àwọn ìgbésẹ̀ lọ́nà ní ká gbé bá ṣe gbé ìgbésẹ̀ yẹn ni obìnrin kan wá dé ó ní Ọlọ́run sọ pé kóun wá darapọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì kòkòrò ẹ̀ka àbọ̀ ó bá darapọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì ṣe mọ̀ pé ọ̀sẹ̀ kejì tó darapọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì ní ọ̀gbẹ́ni kan lẹ́yìn New York ara wọn tó ń kọrin yẹn ni ó ń lọ sọ́lidé ní Florida wọ́n lọ sọ́lidé ní Florida wọ́n ṣàtà plane ìbàdàn dé Atlanta plane bá bàjẹ́ wọ́n wá ní wọ́n fẹ́ ṣàtà mí ìtọ́ fẹ́ ṣàtà nínú òtítì rẹ́dì wọ́n tún lọ make arrangement ó bá bínú olóhùn lọ Florida lọ pé a máa ṣe weekend ní Atlanta mi so ó gbà tó ní àwọn máa ṣe weekend ní Atlanta mi ìgbà kan tó tẹ́ ẹ̀tàn kan sí ló wá rántí pé ẹnìkan àbúrò ìyá àwọn kan tiẹ̀ wà ní Atlanta yìí ló bá pè é pé òun wà ní Atlanta yìí wọ́n ní ó wà ní Atlanta ló wà lọ bá ní hòtẹ́ẹ̀lì náà obìnrin yẹn wá ní tẹ̀lé mi lọ sí ṣọ́ọ̀ṣì wa ní ìjọ Sunday pé òkè tí ń lọ sí ṣọ́ọ̀ṣì jẹ́ ká lọ sí ṣọ́ọ̀ṣì kan tí mo ṣe ń lọ báyìí àárọ̀ Sunday wọ́n ṣe dé nìyẹn limousine bíi 8 gàdàbà bó ṣe wọlé nìyẹn bí ètò ẹ̀dá wọn bó ṣe wọlé Ọlọ́run kan fún mi ní ọ̀rọ̀ kan bí ètò ẹ̀mẹ́ nìyẹn ọ̀gbẹ́ni báyìí Ọlọ́run sọ that was it ní December ní ìgbà tó di January ọ̀sẹ̀ kẹta lẹ́yìn ọkàn àti ìpọ̀ tó máa ń pè everybody happy new year gbogbo àwọn tó wà lórí yìí ní ọkàn ń pè happy new year mo ṣe pé ọ̀gbẹ́ni yẹn ni ẹ pé happy new year àwọn ní Pastor Michael how are you? Only somebody told me you're trying to, get another building. Only yes. Okay, I got something in the mail for you tomorrow. Wọ́n ní tó ń bá wa Ọlọ́run bọ̀ next week fún àwa wo mi nílé. Wọ́n ní tó bá ń bọ̀ pé kò pé ilé tó wá yẹn mo ti kúrò mbẹ̀ torí àwọn and move sí another house. Ó ní you move to another house? Only yes. Ṣé wọ́n pé jọ́ kejì I saw FedEx. Látọ̀dọ̀ ọ̀gbẹ́ni mi. Gbàdúrà já FedEx. Envelope kan báyìí mo rí nínú ẹ̀ funfun báyìí. Gbàtí mo ṣí check méjì ló wà náà. Ó kọ́ orúkọ mi sí kan 50,000 only for your house down payment. Ìkejì orúkọ church 100,000 only for your new building. Bí 200,000 ṣe pé ìyẹn tá fi ra bí táwa ní. Kò ju bí a month after that obìnrin yẹn ó ní ẹnìkan ṣe kankan fún mi ní church bó ṣe lọ nìyẹn. Èmi eléyìí bó ṣe lọ nìyẹn. Ó ti mo tiẹ̀ rí ní airport ìjọba báyìí mo kì í kò tiẹ̀ dá mi lóhùn. Ọlọ́run kàn sí wa kó wá darapọ̀ mọ́ wa torí Ọlọ́run mọ̀ pé cousin ẹ̀ kọ́ máa wá sí òun dẹ̀ máa ní kí cousin wá sí Ọlọ́run dẹ̀ fún mi ní ọ̀rọ̀ fún cousin ẹ jẹ́ ká sọ fún ọ òjijì ní $200,000 lójijì àwọn leader church wọn kò sí program tán ní ká ṣe tó wọn ní fundraiser wọn ní kíní kan wọn gba 4,000 wọn lọ fi ṣe fundraiser wọn raise 3,500 kò sẹ́tọ̀ ọ̀nà báyìí tán.
Ose Tutu láti South Africa, managing director Western Union, a máa fún wọn gbogbo wọn náà péjọ pátápátá 3,500 wọ́n rí gbà. Ọlọ́run tó máa ń torí nǹkan ṣe ẹ jẹ́ ká gba àdúrà ẹjọ́sà ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa ká sọ fún Ọlọ́run tó máa ń gbọ́ àdúrà ìyanu òjijì èmi nígbàgbọ́ nínú ọdún ìsà mo wà lára àwọn mílíọ̀nù òjijì mo wà lára àwọn tó lẹ́kọ̀ọ́ máa pè mí sí pátì mi máa pè mí sí pátì. Ká sọ fún Ọlọ́run kọ́lọ́run fi Yorùbá ẹ̀ ò ṣe sọ fún mi ni kọ́lọ́run kó fi ọwọ́ ọmọ fúnra ara wọn kó fi àrẹ́ǹjì ẹ̀ tí àwọn pété Yorùbá fẹ́ àrẹ́ǹjì ẹ̀ ó lè bọ́ ha ọsibí tá a gbójú sí nígbà míì Ọlọ́run ẹ fi ọwọ́ ara yín kẹ́ fi àrẹ́ǹjì ẹ̀ ìyanu òjijì tó máa sọ ìtàn ayé mi dọ̀tun tó máa yí padà kọ́lọ́run tó fọwọ́ ara kó fi àrẹ́ǹjì ká lórúkọ Jésù lẹ́kọ̀ọ́ kábẹ̀ ní gba àdúrà ó yá àdúrà ẹ jẹ́ kí àmì wa kó mú ìgbàgbọ́ lọ́wọ́ àmì tó ní ìgbàgbọ́ nínú Bíbélì sọ pé ní ẹnu ẹlẹ́rìí méjì mẹ́ta bẹ́ẹ̀ bí Ọlọ́run ṣe fún mi ní prayer point yẹn bíbá nígbà tẹ́ ń sọ̀rọ̀ yẹn ara mi ò bá mọ́ mo ṣe dìde nìyẹn pé bàbá ẹ jọ̀ọ́ èmi náà ní nǹkan kan sọ sí tó wà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ìyanu òjijì Ọlọ́run ìyanu òjijì àgbàládùra ní àṣálẹ́ ní mo fẹ́ bọ̀ tí àkọ́kọ́ nínú ọdún Ọlọ́run tí ò kì í ṣe ènìyàn ọba tó ń wí bẹ́ẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ bí a ṣe ń ṣe àmì báyìí ǹjẹ́ gbogbo ìṣẹ̀lẹ̀ àti ìgbésẹ̀ àti àṣẹ àti òfin tó máa mú ìyanu òjijì wọnú ayé wa wọnú ìpè wa wọnú ìjọ wọnú ẹbí bá ṣe ń ṣe àmì báyìí kó máa ṣẹlẹ̀ bí a ṣe ń ṣe àmì ní orúkọ Jésù kó máa bẹ̀rẹ̀ 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 nígbà tí ìpàdé yìí bá parí ní wákàtí díẹ̀ síbi táwa yìí nígbà tá a bá lọ fara lélẹ̀ àwa méjì wà ń bí tọ́lọ́run bá mi sọ wípé òun á fara hàn lójú oorun ní àárọ̀ yìí ni òun tẹ́ máa sùn lẹ́nu kì í ṣe tọ́ra Ọlọ́run á fi ara hàn á fi yín ní ìmọ̀ràn á ṣí iye yín sí nǹkan kan á ṣí ẹ̀kọ́ kankan hàn yín nǹkan tó bá ṣí yẹn ẹgbẹ́ ìgbésẹ̀ yẹn nígbà tí a bá máa padà wá fún mo fẹ́ bọ́ tó ń bọ̀ ẹ mọ̀ pé Èlíjà ọmọ yẹn sọ pé òun kàn rí òjò tó dàbí ẹ̀ṣẹ̀ ọwọ́ àmì tó dàbí ẹ̀ṣẹ̀ ọwọ́ àti farahàn àní ká tó padà wá fún mo fẹ́ bọ́ tó bọ̀ yìí àmì bí ẹ̀ṣẹ̀ ọwọ́ lórí àdúrà yìí ní orúkọ Jésù àti farahàn nínú ayé yín àti farahàn nínú ẹbí àti farahàn nínú okòwò yín àti farahàn lórí ètò ìṣúná àti farahàn gbogbo tó ń di lọ́wọ́ Olúwa ká kúrò gbogbo tó ń di lọ́wọ́ Olúwa ká kúrò gbogbo tó ń fọwọ́ bọ̀ Olúwa gé ọwọ́ wọn kúrò gbogbo tó ṣèjì bọ̀ Olúwa ká wọn kúrò àṣẹ ti gùn orí bẹ́ẹ̀ ló máa rí ó
ti rí bẹ́ẹ̀ ògo forúkọ Jésù lọ́kọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. ẹ kí àwa kó oríire mi lórí àkókò oríire sáà kó oríire sáà. lórí òkè mímọ́ wá bàbá tí mú lè rí iṣẹ́ ẹni tó kọ́ níyàwó tó ọjọ́ jẹrẹ yẹn nìyẹn ẹni bí Ọlọ́run kò kún àrẹ́lẹ̀ ẹ ṣe tó akọ́lọ́ gbé màmá bọ̀mẹ́ ní Akínà ladies evangelist God bless you God bless you God bless you God bless you. ó jẹ́ bí wọ́n ní ọlọ́sẹ̀ tó lọ wọ́n ní tí wàá lè wá ó ní kókó lára ọ̀tá lé bébì wa nìyẹn tí a ṣẹ̀ bí ó ní kókó lára ọ̀tá lé. hallelujah. èmi àti ẹni tí a sí lọ́gbà ẹ̀wọ̀n àti lọ́sibítù ẹ jẹ́ kó dìde kó pariwo hallelujah. ọ̀tá ẹ̀ choice tó máa ní lóru èyí ni pé kó lọ para ẹ̀ sọ. mo rí wípé gbogbo inú gbọ̀ngàn yìí ó ti gbaná jẹ lọ́wọ́lọ́wọ́. màá wá padà lọ sí Nàìjà máa lọ sọ fún wọn pé ẹ jẹ́ múra àwọn tamọ́ríkà wọn mà ti lọ. amen. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa ríra wa ní ayọ̀ àti àlàáfíà. mọ́mí ogun ilé bàbá ni ò jẹ́ kó ṣeé ṣe ṣùgbọ́n mo dúpẹ́ wípé mo bọ́. amen. ẹnìkan wò mí bẹ́ẹ̀ oníṣòmídé ojú mi náà ni èmi tí gbogbo ènìyàn pè ní àgàn lánàá ìkejì lélẹ́yìn ìyanu ti ṣẹlẹ̀ bóyá o wà níbi òun ojú Ọlọ́run fún ọmọ mo mọ̀ wípé torí èmi àti ìwọ fojú kanra lónìí torí a fi ojú kanra lónìí bí èmi bá ń jẹ́ ọmọ wòlíì ní tòótọ́ mo wọnú ìgbọ̀ngàn yìí wá pẹ̀lú àṣẹ ni mo ní lórúkọ Jésù lẹ́yìn oṣù 9 ìwọ náà wàá gorí pẹpẹ yìí wá wípé ẹ̀jọ̀ wá gbọ́mọ dúpẹ́. hallelujah. ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tó wà lórí pẹpẹ lórúkọ Jésù ẹ ò ní jábọ́. iṣẹ́ ìránṣẹ́ ilé yìí tí mo bá lónìí kò ní dúró lójú kan. mọ́mí ẹ ṣe ọjọ́ mo dúpẹ́ mà. fáyà gan ni lóòótọ́. hallelujah. àti ọ̀hún kí gbogbo ènìyàn kó gbọ́wọ́ méjèèjì sókè kò sí àkókò. wàá máa sọ wípé Ọlọ́run tó dá wọn òkè yìí.